hi-tunezradio 1000.1 FM. Bẹ́mi náà bá jí lówùúrọ̀ máa kúnlẹ̀ máa dẹ́lẹ́dàá mi mú kó gbé mi débi re. Tí n bá jí lówùúrọ̀ máa kúnlẹ̀ máa dorí mi. Kábíyèsí rẹ ọba tó jẹ́ pé nígbà tá à ń dágbére lórí ètò yìí níjẹjọ kò jẹ́ ká dágbére lékún lọ́wọ́ àdágbére lárùn lọ́wọ́. Àwa náà la wà láyé la wà láàyè rere adúpẹ́ lọ́wọ́ rẹ Elédùwà. Ẹlẹ́dàá gbọ́ tèmi yé. Mo ṣoríire lélẹ́yìn látọwọ́ ìyáàfin Dayọ̀ ọmọ Amusa. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí hi-tunezradio 1000.1 FM tó mì gbòòrò tìtì. Ìtùnúolúwa lórúkọ mi Adékúnlé ń bàbá tó bí mi lọ́mọ èmi náà máa ṣàlè jẹjẹ bẹ́ni tí ò róbìnrin àtaya àtàlè obìnrin ṣáà ní gbogbo wọn. Èmi lọ́mọ ojúrò gbé ọ̀gẹ̀dẹ̀ pagbo májò ọmọ ṣẹ̀ bọ́rà ìlú màfọ̀ bó bá kìmí títí kìmí délé ìyá mi èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kọ́ ìkọ́tẹ̀ ìkan tó kù báyìí iná fi ń rọ́gbà aṣọ káàkiri gbogbo àgbáńlá ayé. Everything I do, you dey bless me, oh. Bless my hustle, yeah. I wake up in the morning. Mo ní ṣé dáadáa ni mo bá yín nítorí àlàáfíà lèmi náà wà ní àyín. Gbogbo ará ilé wa ń kọ́ o. Ṣé ẹ gbàgbé pé ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ àkọlé tí mo pè ní ìgbáradì sí ọdún 2024. Mo sọ̀rọ̀ lórí àwọn èèyàn tó yẹ kó yẹra fún ní ọdún 2024 ní ìjẹ́jọ́. Mo ní kó o ṣọ́ra fáwọn tó ń gba ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ń gba ẹ̀bà lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀. Tó bá mísì program yẹn ní ìjẹ́jọ́ ó sì wà nínú péèjì wa. A máa tẹ̀síwájú lórí ètò lẹ́nìí. Nígbà tó bá ti sá fúnra àwọn èèyàn báyẹn tán irú àwọn èèyàn wo ló yẹ kó o súnmọ́ ní 2024. Irú àwọn èèyàn tó yẹ kó o súnmọ́ yìí náà lè make journey ẹ so smooth and easy in 2024. Ara àwọn tó yẹ kó o súnmọ́ ní 2024 ni olóòótọ́ èèyàn. People who are very very honest in everything they do. Àmọ́ kó tó wá olóòótọ́ èèyàn bí rẹ léèrè pé ṣé ìwọ náà jẹ́ olóòótọ́. O lè má jẹ́ olóòótọ́ kó sọ pé o fẹ́ bá olóòótọ́ èèyàn ṣe o. Irọ́ ń parọ́ fúnrọ́ gbáà ni. In 2024 you have to move with kind people. You have to move with people who are very very supportive. Àwọn tó yẹ pé kó tó gbélé báyìí wọ́n ti rò pé eléyìí ó ti ṣe báwọ̀ rẹ̀. You have to move with energetic people. Àwọn tó yẹ pé tọkọ ẹ bá ń ṣe ìrẹ̀wẹ̀sì lórí nǹkan tó bá ń ṣe lọ́wọ́ àyẹ̀wò máa boost morale. More so, you have to move with positive people and supportive people. Àwọn tó máa gbárùkù tì ẹ́. Àwọn yẹn náà máa jẹ́ bíi tíìmù ẹ̀. So if you move with this kind of people in 2024, there is assurance that everything you lay your hands upon will be very easy to be successful. Ní Márìkì báyìí lọ lórí ètò Ìtùnúolúwa lórúkọ mi Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. Mo ní ẹja máa ṣe dáadáa ká máa já rìsíìtì rẹ̀ pamọ́ nítorí èdè kọ́ nítorí ọ̀la ni. Bó bá mutí má wọkọ̀ bó bá wọkọ̀ má mutí. Ẹ má sọ December lẹ́nu ọdún ayọ̀ ni gbogbo wa yóò ṣe.